ikú dórí àkọsílẹ̀ ti dúró àkọsílẹ̀ ò lè yẹ̀ o orí nìkan ló mọ bí tó bẹ́sẹ̀ rẹ̀ o ẹni ò gbà kádàrá àgbà kò dòrò torí dọ́gbandọ́gba kọ́ lọ́lọ́run ní dúkìá ẹlòmíràn lówó ẹlòmíràn lọ́mọ ẹlòmíràn nílẹ̀ o ó pín lóríṣiríṣi sùúrù lérè ìwà ń wára ìwà ń wára ìwà ń wára ó pé o sùúrù lérè ìwà ń wára ó lérè ìwà ń wára. ó ń gbàgbé ọ̀rọ̀ ṣá. báwo ti ṣe máa gbàgbé báwo ni ṣe fẹ́ gbàgbé kí ló ṣe é ìgbà tó máa kú níbẹ̀ lánàá ní club. ó fọ́n ní gan-an but nǹkan tó ṣe lánàá yẹn mò ń wáwọ́ sí ẹ ṣé ìyá ò sí lókè kò sí lókè mò ń wáwọ́ sí ẹ ò ṣe bẹ́ẹ̀ tí ò rí mi bó ló ti rọ́mọ yẹn ṣé ní mi ò sọ̀rọ̀ sókè oníṣìnà ni wọ́n máa ní wo nǹkan tí wọ́n ti arábìnrin yẹn fi ṣe kínní ṣó fẹ́ parẹ́ yìí. lílo olùdó ọgbọ́n wa débẹ̀ olúwo oníwòkúwo ní wọn náà àgbàyà ni ẹ. má jẹ́ àpòrọ̀ fún ẹ nígbà tó lọ tán tó bá mọ àrà dáadáa èmi pẹ̀lú àwọn ṣìfẹ́ ọlárẹ̀wájú pẹ̀lú ọ̀rẹ́ kan tó mú dání ọ̀rẹ́ yẹn bó ṣe kó àwọn ọmọ wa nìyẹn bá ṣe mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni wọn. gọ́ọ̀fù ló dágbére nílé o obìnrin wọn ní gọ́ọ̀fù ló lọ́gbà. gọ́ọ̀fù náà a ṣe ń gbá gọ́ọ̀fù. a ṣe ń gbá gọ́ọ̀fù náà ni ṣé àwọn yòó ń ṣe gọ́ọ̀fù ni. gọ́ọ̀fù náà ni wọ́n bébí gọ́ọ̀fù. ìyàwó ẹ fẹ́ kẹ wo sọ̀rọ̀ sókè ṣùgbọ́n wọ́n ń gbọ́. bàbá Fọlá ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run fún gbogbo orí ọ̀fẹ́ tọ́lọ́run ṣe fún wa. Because I just looked back. God gave us good parents. Ọlọ́run dẹ̀ bless wọn. They left a good legacy. Legacy yẹn là ń tẹ̀lé yìí ń sìn yìí. Wo business wa tá à ń ṣe ń sìn. Wọ́n ló ti ń grow àwọn ọmọ adẹ̀ ti ń dàgbà. Ó tẹ ọmọ nǹkan tẹ̀mí máa ń rò. Mò ń wo bí life wa ṣe lọ. In the first place, àwọn òbí wa ọ̀rẹ́ ni wọ́n dẹ̀ jọ ń ṣe business wọ́n jọ ń wọlé wọ̀de ìgbà tán dàgbà tán débi tágbà rè wọ́n fi business yẹn lẹ̀ fà wá àwa tó wá gbé lọ sí high level àbí so legacy wọn náà la ṣe ń follow ó wá mọ nǹkan tọ́lọ́run ṣe fún wa tó ń múnú mi dùn òun ni pé àwọn ọmọ wa wọ́n tún wá ń fẹ́ra wọn. That means táwọn náà bá débi tí àgbáre àwọn náà máa take over. wọ́n tiẹ̀ máa bẹ̀rẹ̀ lẹ́gẹ̀ẹ́sì yẹn káwa gan tiẹ̀ tó lọ àti pé èmi ò tí ì ṣe náà tèmi ń lọ bí kankan. wo ọ̀rẹ́ mi máa jẹ́ kíní kan kí n tó yẹ sáré ọlọ́run bá mọ ẹgbẹ́. ìyá Bólú. ṣùgbọ́n dájú ẹ̀ náà wà mí. ṣì fún àmì rọra mẹ́yẹ̀ o. Ayé Bólú wà rán. Màá sọ fún ọkọ gbé lọ fún mi. But hold on, tó bá dájú ẹ̀ sọ̀rọ̀. Okay, hold on. Daddy Bólú. Ẹ kú jókòó. Bólú sticker. Báwo ni my dear, how are you? Ọ̀nà ló ń pè yẹn. Wà wọ́n ní 0 degree lẹ́wà ń bẹ̀rẹ̀ ṣé o dress warm ṣá? Pẹ̀lú má jáde o, just stay indoors. Ṣé ìlú ti ń travel ni? Mo gbọ́nà mo rí lórí CNN wọ́n lọ ti declare state of emergency but that's alright. Ẹ ti ṣe kíní tax return ní àbí? Wo bí ju nǹkan kan sẹ́mi àti mọ́mi o yẹ káà náà bẹ̀rẹ̀ sí jẹ wọn mọ́ o. Ìyá ẹ ti ń jẹ́ lọ́sọ̀ lẹ́jà fóònù gbà. Ẹ ṣe Bólú dáàdì Fọlá náà wà níbí báyìí ṣé wàá bá wọn sọ̀rọ̀?
ẹ bọ́ mọ́ yín sọ̀rọ̀. Ẹ pẹ̀lẹ́. Hello, Bolu. Mo mọ̀ pé ẹ lè ró tutù. Ẹ bá jẹ́ kó tutù ṣe yín lè ṣe o. Wo inú mi tẹ̀ dùn nígbà tí mo gbọ́ pé òun bọ̀ nílé. Nítorí Fọlágan fún rẹ̀ wo kò lè wé láti rí ẹ̀. Ó ti fẹ́ pa mí kí n bá òun bá dájú ẹ̀ sọ̀rọ̀. Òun ti miss ẹ̀. Ipe tóun bá sùn ìwọ lòun rí. Kí ló tẹ̀ gbé fún jẹ́ gan pàápàá ìwọ ọmọdé yìí? Anyway, that's nice, sir. Àwa gan a máa expect ẹ̀. Èmi gan ti miss ẹ̀. Tó bá bẹ̀ tí ń bọ̀ kó kówó owó inú fi owó òtútù. Àtọ́ pè ní dọ́là. Dọ́là làwọn náà. Ó dán pẹ̀lú ọmọ. Ẹ ṣe gan. Yeah, hello there. Okay, màá tún wèé bí tó ti máa rí. Ó wà dábàá yìí. Inú mi dùn pé ọmọ sọ pé òun bọ̀. Má jẹ́ ká pẹ́ lórí mi o. Ó ti yẹ àwọn ọmọdé ti dàgbà. Ní ìtò ń bọ̀ nílé yìí. Mo fẹ́ sọ fún yín pé tán bá ti sinmi bí ọ̀sẹ̀ méjì. Jẹ́ ká pè àwọn méjèèjì ká tètè ṣègbéyàwó wọn. Wọ́n ń sọmọdé mọ́ káwọn náà bẹ̀rẹ̀ láì fún wọn. Òde tó yẹn ti lọ àlàbí nǹkan wa. Wọ́n bá ti dé ká mú déètì fún wọn. Àlàbí wọn gbọ́ àlàbí nǹkan wa. Àrà tó bá wù wá la lè fún wọn dà. Wọ́n bá ti dé déètì báyìí la wọ́n sọ̀hún. Adọ́gbajálẹ̀ lọ́kùnrin àpọ́nbẹ́pọ̀ rẹ ẹni obìnrin kò lọ́nà tó bú sẹ́kún tó ní bírú Yínká ò bá jọkọ ẹni ìbájálẹ̀ ẹni tí gbogbo obìnrin bá lódò tán yọwọ́ ọṣẹ wọ́n ní Yínká tèmi ni kò gbà tèmi ni kò mú ṣọ́ àkè. ṣé o mọ nǹkan ṣá mi rò kó serious ṣé o tún bẹ̀rẹ̀ láàárọ̀ yàbí o tún dé dúró ná kí ni problem ẹ ná sọ fún mi Janet kí ni ìṣòro ẹ nínú ilé ṣó ara ẹ o mi ò báyìí wá síbí báyìí o. irú ọ̀rọ̀ wo nìyẹn ṣé bí mo fẹ́ help ẹ ni ó pọn mọ́ ẹ. Janet mi ìmọ̀ gba tí ọ́fíìsì ẹ débi bá ṣé bí kitchen ni ọ́fíìsì ẹ ṣé mo ní kó help me ok o fẹ́ help me ok ó simple wàá gbé jáàkì ń sìn wàá yọ táyà wájú ẹ wàá sáré yìí lọ káwọ́ ṣọ́ àlọ́ fọ̀ wá tó bá dé wàá tún ìṣòro tó ní ìdílé wọ́n kúrò ẹ kúrò mi ìbàjẹ́ àná má tẹ̀ títí yọ mí lọ́la. kí ló ṣe é tó burú mọ́ ẹ̀gbọ́n báyìí àfojúsọ àfarasọ mi tún fẹnu sọ ṣó máa sọ pé ò rí mi ni. Janet dúró náà kò jọra wọn náà wò mí sí ẹ ṣó jọra wọn ni. kí ni ò jọra wọn. jẹ́ kí n sọ kinní kan fún ẹ. tó bá ń sọ̀rọ̀ ẹ̀rọ oníwò tó máa kọyàn pa kí n ṣe bíi tìgbín tiẹ̀ o Janet ṣé ó jọra wọn ní èmi àti ẹ kò jọra wọn náà báwo mo ṣe máa fẹ́ ru ìwọ ẹ̀ beauty ò sí mẹ́ height kò sí mẹ́ tó o ṣojú dídí bí abo ọ̀nà kì í ṣé ìwọ yìí mo ní mo fẹ́ gbé sílé jọ torí Ọlọ́run Janet watch ẹnu ẹnu ní compound sí mi èmi àti ẹ ó ti yẹ kó take time. Yínká o tí mọ̀ kankan aago mi ló máa dé díẹ̀ gbẹ̀yìn o tún sọ fún mi pé mi ò mọ bẹ́ẹ̀ ṣe ìyẹn ló fẹ́. ọkọ ìlú yọkan ní owó ọba ìtúrutù nígbà tí ọba fipá lọ́wọ́ lẹ́ni owó ìṣàràṣà owó níbi tí èèyàn ti lọ sí gbèsè tó fàdà léwọ́rí tó fàdà wọlé bẹ́ẹ̀ lọ ṣe wọ́ ẹ láàárọ̀ àfìgbà tó tẹ́ ó mọ bí ìgbà tí ọba fẹ́ lọ sí gbèsè tó bá yọ paná dání tó bí lé ní gbèsè tó bá wọ́ àdálẹ̀ túrútú wọ́n wọ́ ẹ jù mo ti ń sọ fún ẹ ti pé àfìgbà tó tẹ́ ó ní bó ti tẹ́ báyìí kò yẹ èmi ló máa ń kọ́ra mọ́ èmi ló lè lẹ̀dì mọ́ wàá má lẹ̀dì mọ́ mi wàá má kọ́ra màá má bẹ́ẹ̀ sọ Janet mo ń sọ fún ẹ wo ẹgbẹ́ ìyẹlẹyẹ wọ́tọ̀. ẹnu ẹsẹ̀ òjọ́ ta ń wílí lórí bó ṣe ń ta lélẹ̀ ewé ẹ̀tìrìtì kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ ń sìn alára òrò òun oní okú àìsàn okú àìwò kí ni tiẹ̀ ń bẹ̀ jẹ́ kó wọ̀ mí. ara nẹ́ẹ̀dà tó rọ́ṣọ tó rí gbajúmọ̀ tí ó wọ̀ ẹyẹ chékèchékè báyìí ló máa fi mu tán ọ̀wẹ̀ wọ́n ti ń fi ẹmu ọ̀rẹ́ di o
wọ́n ti ń fi ẹmu ti ń jẹrà ayé rẹ̀ ṣì wà fún ẹ láti padà wà báyìí kò yẹ tó o bá ṣe tó àti padà wà wà máa gbà wà máa kọ̀ sí dá ẹ mo rí ẹ bó ṣe ń bẹ̀bẹ̀ o kò yẹ ó rí bó ṣe làálẹ̀ ó làálẹ̀ jù La Liga àwa invite ẹ kó wá gbá Champions League ó làálẹ̀ ní La Liga ó rí bó ṣe lanú lẹ̀ bó ṣe ń wòwò èmi ti já o. ó sì ní táìmù láti wá síbi sórí fine boy mo ti já o gbàgbé èdè tí mo ń sọ mo ti dẹ́kun mo ti já mo mọ Lámìdé mo máa rán ọgọ́ ó jà èmi èèyàn pàṣọ kò yẹ rárá ó jẹ́ tètè padà wá. ó rí bó ṣe tẹ́ àgbà tó ń wó ẹ ọwọ́ ẹ ṣáàràṣà. tí à ń la bá gbé ní sanlẹ̀ kéékèèké a máa gorí ẹ̀ ṣàkóso. ìyá ńlá orí ìyá ńlá wájú náà ṣáàràṣà ọwọ́ ó rí La Liga àwọn bó ṣe làálẹ̀ La Liga àwọn àdìgbò wa play Champions League lágbá La Liga àwọn ló làálẹ̀ yẹn ẹlẹ́lẹ́yà. olóṣì máa wo bó eré báńkù òṣì ọdẹ. Okay. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Of course, kò jù bẹ́ẹ̀ lọ. It's all right. I'll work out. What's the problem? That's fine. Mo dẹ̀ mọ̀ pé ìwà ti fẹ́ tú báyìí. Àtẹ̀tí máa tú ọ̀rẹ́ tì. Ilẹ̀ mi. Ìyàwó ẹ̀ tó ń bọ̀ next week nǹkan. Oh! Yes, honestly, we will be true already. I can't wait for her to come. Ìwà àtọmọ yẹn, Ọlọ́run ló mọ ibi tẹ́ ẹ dì sí. Ìfẹ́ tó ní sọmọdé yìí ó ti pọ̀ jù. Yes, I love her so much. I really, really love her. Bolu kì í ṣe obìnrin tí mo lè fi ṣeré rárá. Then as a matter of fact, that day, I'm not a principled man. I'm a very disciplined guy. Nǹkan tó bá ní mi máa ṣe ni máa ṣe. Nǹkan tó bá ní mi ò ní ṣe, mi ò ní ṣe. Then also, ṣe tí bá ti gbé fóònù tí bá ti bá Bolu sọ̀rọ̀, ṣe ló máa ń dàbí ìgbà tó èmi àti ẹ̀ṣẹ̀ ní fọ́ǹtàn. So I'm good with it. She gives me joy. She gives me happiness. She's everything to me. Oh, if I'm down and I speak with her, spirit means to today. Mo yẹ ṣá because tó lè gbàdúrà for 8 months. 8 good months. Daddy. Fọlá. Mo wọ̀ṣẹ̀ débẹ̀ mo rí pé o ṣe yànyànyànyàn káàkiri. Èmi gan ti ń jẹ́ dáàdì ẹ̀ tí n bá gbàwẹ̀ 40 days. Kí 40 days tó pé màá ti lọ jí nǹkan jẹ lóòtẹ́ẹ̀lì kan. Ìdílé lèmi ṣe ń gbàgbà pé kí n má jọ yín lásìkò. Má jọ mí o. Má gbàgbẹ́ jọ mí rárá. No problem. Anyway, tí ìyàwó ẹ bá dẹ̀ dé, mo máa pé títí oṣù kan bóyá ká ṣe gbogbo ètò kẹ́lẹ̀ sógòbè sọ́dọ̀ yín lọ́hùn. Àbí ojú àti kọ́lé títí ẹ. Bọ̀dá rí mọ́ kọ́lé tèmi túmọ̀ sí pé kí n má bàa ń ṣeré tí bá ní òkè èmi àti àwọn bèbí la fẹ́ wà for the next 1 month ṣe máa lé mi ni. Mi ò lè lé ẹ. Wọ́n ní tọmọdé bá tó lọ́kọ àlọ́kọ ni wọ́n á máa lọ roko ẹ sọ́yé sílé ẹ náà. Kò sí problem. Okay. That's okay. Ẹ ṣeun lọ́sàn. No problem. I'll work on that. Okay. I'll work on that as soon as possible. I'll let you come. No problem. Jẹ́ kí n tètè máa lọ. Ẹ ṣe. Okay. Good to see you. You look so good. Thank you, Mom. Okay, ma. What that do? You must give me money. But bon job lo ti jẹ so How was your trip? Ṣé kò sí wàhálà? Pẹ̀lú ṣé kò lè ra jù? I really missed you. Me too, Mom. Really, dear. Ìyẹn kan fún ìsìn. Ọlọ́run dáàdi ẹ̀ náà ni. Some you look good. Wo lọ fún mi lómi jàre. Dáàdi ẹ̀ gbogbo rí wá. Okay. Mo fẹ́ gbé bàgì ẹ̀ sísẹ̀ wọ kitchen ni. Báwo Fútọ́lá, ibi ṣe ń tóbi lójú jù. Ó máa dà lóhùn, gbogbo oúnjẹ mi ló ti tẹ̀tọ́. Bó bá rí ice cream á jẹ, bó mú kéèkì á ṣe, ikú ẹbí ò kí ń délẹ̀ bó ṣe wà yẹn jẹ́ kújẹ. Òun nìkan ló yé pẹ̀lẹ́dì.
just want to buy. Wọ́n àgbáyé ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ọ̀rẹ́ yín obìnrin ẹ̀ máa gbádùn. Igi àgùnlà kan ń bẹ nílẹ̀ yìí o, aláforítì nìkan ló lè kú lórí. Àkọsílẹ̀ ti dúró, àkọsílẹ̀ ò léyè o, orí nìkan ló mọ bí tó bẹ́sẹ̀ rò. Ẹni ó bá dára. Báwo ni ṣé wọ́n kẹ́? Yínká ń kọ́. Ó wà ní sitting room. Wọ́n ní dáàdi wà tí wọ́n. Dáàdi wà ní bedroom. Báwo ni Yínká wà? Ẹlòmíràn nílẹ̀ o, ó pín lóríṣiríṣi. Wọ́n ti wọ́n gbá fẹ́ ṣe ẹ́ nígbà yìí. Kí ni mo fẹ́ ṣe? Ṣáàdì para. Báwo ni? Well, I'm good. Actually, mo ní nǹkan kan tí mo fẹ́ bá ẹ sọ tó yẹ kí n bẹ̀. Yeah, Juliet ló ní oníkẹ́ wá ń sọ. Yínká. Yeah. Mo bèrè ọ̀rọ̀ lọ́wọ́ dáàdi. Okay. Wọ́n lè jẹ́ kí n understand pé situation of things ló jẹ́ kó máa ṣiṣẹ́ ń bí báyìí. You know, as a guy, you would jókòó láti wá àwọn ọ̀ṣun náà. Láti jẹ́ kí n understand pé graduate ni. No, everything now okay very soon. It's just a matter of time. Okay. And with the way you're going about it, mo mọ̀ pé you'll be better off soon. Because we can surely. Actually, Yínká. Yeah. I saw something in you that I've never seen in a guy. Ṣé ti hàn ìtẹ́ mi fẹ́ sọ ni? Àbí ti composure? Mo máa ń compose ara ẹ̀ dáadáa. Thank you. Kò sẹ́ni tó máa rí ẹ̀yìn tó máa mọ̀ pé driver ni. But that aside, kí ni mo fún bọ̀ wá pẹ̀lú? Nínú ayò, nínú ìgbà òkè. You're free to say anything. Just. I think I'm very present position aside. Okay. I just have to be factual and tell you my mind. Do you know I like you so much? It's a normal thing. Everybody, I like Karawa nínú ilé. Mo like sister, mommy, daddy. I like Karawa. I mean. Yínká, kì í ṣe ní likeness tó lérò ni mo sọ. Let me make it simple. So you're thinking of something. Start going out together and start looking nice. Sorry, me gbọ́ nǹkan tó sọ dáadáa. Me understand. Alright, I understand your fear. We will need láti bẹ̀rù. Yínká, forget about my status. My people will ṣiṣẹ́ lábẹ́ dáàdì mi. Let's make things work between us. You mean you love me or what? Okay, that's exactly what I'm trying to say. Yínká. Yínká, ṣé mo pé bẹ̀rẹ̀ ni mi ṣá? And you know I can make you stop working here. No. Ṣé o realize nǹkan tó ń tọ́ láti sọ fún mi? It can't work, for God's sake. Kò lè work, man. Ṣé o fẹ́ pé mo lè pè ní as a trap? O fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi ni? Then dúró ná. Mr. Fola. Bó lè fẹ́ fi Mr. Fola sí? Bí 3 days ago, mo ń gbọ́ conversation mọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ wọn kan tó wà ní UK. Tó ń pẹ̀ bọ́ bí ẹ̀ ṣe máa wálé fún wedding rẹ̀ pẹ̀lú Mr. Fola. Now you are telling me you love me. For God's sake. Bolu, kò lè work. Má jẹ́ tó ẹ́. Calm down. Fọlá, èmi ni mo mọ nǹkan tí mo rí lára ẹ̀ tí mo fi decide pé mi ìfẹ́ mọ́. I have a reason for saying I want you. Just have it at the back of your mind. I can make you stop working here. Yes, my father's house. Are you serious? Yes.
Kí ló dé gan-an? Tó fi ń pè yín. Sister mi kí ló ṣẹlẹ̀ gan? Mo ti notice yín nínú ọjọ́ mẹ́ta yìí. Attitude yín ti change towards bọ̀dá yẹn. Bí ṣe máa ṣe kó lè ṣe ń ṣe, you are being cold. Ṣé ń jà ni? Tẹ́ bá ń jà gan-an kò yẹ kẹ́ behave bẹ́ẹ̀. Ó yẹ kẹ́ pé wọn, you guys should talk like adults. Àbí bóyá máa ṣe relationship yẹn náà. Marriage counselor. Eléyìí yóò kàn mí. Sis, ṣé kò tẹ́ máa sọ nìyẹn ni? Okay, dá sọ̀rọ̀ yín mọ́. Ó sọ pé nínú ọ̀rọ̀. Ìpè ìpè lókù tí wọ́n bọ́ ìfẹ́ gbà ń sí. Ẹ̀yin Fọlá, ó ní kó má pè fóònù mi mọ́. Stop calling me. Mo sì iṣẹ́ báyìí ṣe sọ̀rọ̀ yìí tán ni. Wẹ́ẹ̀ náà. Bí ẹni pé ìpè yẹn sì yẹ kò máa jà láti ọ̀sán pé Fọlá mo fẹ́ rí ẹ o, èmi àti ẹ ń jà o. Ẹ dáhùn. Abẹ́ta kò mẹ́gbà kó wá náà. Igi àgùnlà kan ń bẹ nílẹ̀ yìí o, aláforítì. Yínká. Yes, Mom. Ládùúrú gbogbo nǹkan tí Bólú ń ṣe fún mi. Oh my God, tẹ́wọ̀n ṣe mistake tẹ́wọ̀n méjì. Kí ló ní kí n fi lè rárá ẹ̀? Kí ló ní kí n fi ṣe? Mami, for your information, owó ilé tó fún yín, ó ní kẹ́ fi ra airtime. Ó ní kẹ́ máa load lọ. Bólú ní kí mi fi 50,000 ló wà ní owó yìí. Bẹ́ẹ̀ni ma. Kí n fi ra airtime, kí n máa load lọ sórí fóònù. Honestly, oúnjẹ wọn lẹ́jẹ̀ ma. Yínká. Máa mú dárí lóhùn. Irọ́ ló pa. Ọdún mẹ́tì ìwọ àgbẹ̀wò iṣẹ́. Irọ́ ó ní kí n fún yín ní owó ìṣe kẹ́ fi ra airtime. Ó ní kẹ́ máa load lọ bó ṣe wù yín sórí àwọn fóònù yìí máa mì. Oúnjẹ wọn lọ jẹ ẹ̀. Aláyé mi, aṣáàdùn ṣe kò fún mi. Àṣé mo ṣe máa gbádùn láyé mi. Lórí gbogbo nǹkan tó ń ṣe fún mi wò ó ti kí mi wọ̀. Ayé mi ti gbà tún ṣe, mo ti yàtọ̀. Tèmi dẹ́pẹ́ tí bá rìn sí mo máa ń yún ṣègi ọrùn ni. Mo máa ń dẹ́gbọ̀jọ̀gbọ̀jọ̀ ní sí pé ìyá ẹ̀sẹ̀ mi nìyẹn yọ láyé ká wà. Kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ mọ́ ìgbà báwo mo ṣe fẹ́ dúpẹ́ báyìí? Ilé yìí pọ̀. Mami, oúnjẹ ọmọ lẹ́ ń jẹ. Ní agbára Ọlọ́run, ẹ má jẹ tójú báyìí lọ. Àmín àmín o. Lágbára ìdùnnú rẹ̀. Mami ẹ̀ fẹ́ àmọ́ ọkọ tó ṣẹlẹ̀. Mo ní gist mo fẹ́ fún yín sí. Ṣé rí àwọn girls these days? Táwọn mi bá rí mi, èmi á sọ pé mo hands o. Èmi àti ẹ̀ sọ pé àìsí mi lòun fọ́ fún. I understand. Ẹni gan wà wípé kí ni nǹkan tó really ń ṣẹlẹ̀ mami? Kò yé mi náà. Àbí kí ni mo fẹ́ nǹkan tí ẹ yé mi mami kí ni mo fẹ́ sọ? Ẹ wò mí náà. Lédè kúkúrú tí ọmọ ọ̀gá ẹ̀ ṣáàrí nìyẹn àbí? Lágbára Ọlọ́run. Tó náà ṣàfitakú tí ẹ lọ́rùn. Lágbára Ọlọ́run. Jí ó máa lọ bẹ́ẹ̀. Àmọ́ sórí ìtura àwọn ọmọ yìí èmi nífẹ̀ẹ́ sí i. Ọlọ́run kì í fìyà méjì dọ̀kú gbẹ. Ọlọ́run ló fi ẹ́ ṣèdùnnú fún mi. Nígbà tó Ọlọ́run máa parí iṣẹ́ ó ní kò jèmi àti bàbá ẹ̀. So èmi ò bọ́ ọmọ yẹn wí o. Ọlọ́run ẹ̀wọ̀ ọlọ́run náà lára ẹ̀ o. Ìyẹn náà appreciate lára rí àyè. Yes, màmá ẹ̀ fine. Bàbá ẹ̀ náà àgùntàṣọ́ lò fúnra rẹ̀. So ó wá mú lọ́nà méjèèjì. So ìgbàlẹ̀ sọ mi ṣe combination ẹ̀yin àti dájì ni mo kó pọ̀ sí. Tí mi wá ń jẹ ọ̀la ẹ̀ bá. In fact, Ọlọ́run mo dúpẹ́. Ẹni náà wọ́n ń bá ẹ̀rọ tàwọn sọ pé àgòrò tí wọ́n ń bínú ìwé kó yìí máa wúlò sí. It is your love life. Mo fẹ́ wọlé mo ní bọ́ọ̀ tí mo fẹ́ lọ wò. Mo kàn fẹ́ wọlé kí n sáré change ma. That reminds me. Okay ma. Ara àwọn banks tó kọ application lọ ní àwọn tó ti lọ ṣe interview. Okay. So
wọ́n ti mú letter of appointment kan wá má bínú ìgbà tán mú wá èmi já mo ká o and Ọlọ́run ti ṣe wọ́n ti wọ́n ti ní kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ so I think to start with kò kọ́kọ́ wọ̀ fún mi wọ́n sọ fún mi pé nínú owó mi náà láti máa wọ mi nígbà èmi ni mo lè léyìí o so congratulations. Mami ẹ gbàgbé ń pọ̀rọ̀ banks. Kí ló dé? Mami pátápátá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ salary fún mi 200,000 naira lóṣù ẹ wá compare sí 50,000 naira owó airtime everyday mami ìyẹn ńkọ́. Màá fẹ́ fara mi lé ilé ìpè ilé ìpè jẹ́ máa jẹ́ lọ bá. Wọ́n náà dẹ̀ ṣoríire wọ́n wá dùn ẹ̀nu ilé ìpè. Títí àbúrò máa gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ jọ má bínú bínú kí ni ọmọkùnrin yóò bá ṣe fún ẹ jọ àwa ara wa làwọn bí sọ fún mi kí ni ọmọkùnrin yóò bá ṣe fún ẹ tó lù fi lọ sọ fún mi pé ó ṣe mọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rọ̀ ìwọ tó o fẹ́ sí ara ẹ̀rìn ló bá wípé ó ṣe mọ́ ìwọ náà ló tún máa fẹ́ sí ara ẹ̀rìn lọ bàbá ṣe parí ọ̀rọ̀ yìí pé ọkọ mi Fọlá má bínú mo mú ọtí yóò ní kó lọ bẹ́ẹ̀ wípé ó mọ ohun tó ń ṣe mọ́. tí ẹ dúró mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ kí ni bọ̀bọ̀ ìṣe fún ẹ gan-an tó fi sọ pé o fẹ́ mọ́ ó ṣàmà nídìí èèyàn kò lè dédé decide pé mi ìfẹ́ lágbájá mo láì ní reason now ṣàlàyé fún wa jẹ́ ká gbọ́. ẹ kó wa tó tó ní èèyàn aláwìyé Ìbàdàn Fọlá òṣèlú o kò ṣe nǹkan kan fún mi mo kàn decide pé ẹ̀bà sú mi ni mo dẹ̀ wípé kí n switch sí rice. Just like that. bọ́ọ̀lù ṣọ́rọ̀ rí ẹ ti dùn náà ẹ dùn náà ẹ jọ ṣé kò kí n ṣe bọ̀bọ̀ ògbọ́n ló ń jẹ́ Fọlá ní ìtànsọ ṣé kò ń ṣe bọ̀bọ̀ tí mo mọ̀ tó dúdú tó ga tó síngbọ̀nlẹ̀ tí gbogbo ẹ̀yìn ẹnu ẹ̀ ṣáìtì yẹn tó jẹ́ pé gbogbo ìgbà mi kan bá rí bọ̀bọ̀ ìgbà kó máa dà mí lọ́rùn ni mo máa ń rún mi bí kó jẹ́ pé mi kankan ni mò ń fẹ́ kí ló dé kò dédé decide kó fẹ́ bọ̀bọ̀ yẹn mọ́ just like that. Any Fọlá set. Indeed wait until you see my Yinka. ṣé ti ẹ̀yìn méjèèjì tí wọ́n kò torí ọ̀rọ̀ rádaràda báyìí nítorí ẹ̀ pè mí ni wọ́n bá ti dá yín. kí ló àmọ́ ìrìn àjọ mi. bọ́ọ̀lù bọ́ọ̀lù ọmọ ìjáde bọ́ọ̀lù ó mà ti lọ. títí fẹ́ gbọ́ àǹfààní ti gẹ̀ẹ́tì ìlú bọ́ọ̀lù bèbí ìpè mọ́ fáìn ká ìbá yẹn tó lè bá rí wẹ́mi lè fílẹ̀ láéláé. ìfẹ́ tí kò lábàwọ́n ikọ́ bá mi lọ ọkọ̀ ìfẹ́ lẹ́yìn o olólùfẹ́ you and I will live forever. ẹ báwọn ṣé wọn okay. mo wà okay. ṣẹ́gun ẹ ti dé láti ibi iṣẹ́. Yeah, today ó ṣẹ̀ṣẹ̀ wọlé ni ó wà lókè. wọlé kò bá mi pè. ẹ̀fọ́ níṣà ṣé ilẹ̀ tí ń lọ sí yàrá wọn lọ pè wọ́n ni ẹ lọ síbẹ̀ kẹ́ lọ pè wọ́n náà. Come meet him please. You are a fool. ṣé mo jọ clown lójú ẹ ṣé ó jọ kó mo wá bá yín ṣeré ń bì báyìí. Go in and call your brother for me. bọ̀dá mi. Hey baby, sugar baby. Tani baby? Who is your baby? Dúró náà Fọlá. Ṣó fún pé mo ń jẹ́ pẹ̀lú ẹ ni? Ó rí pé tó gbé mo ń bá ẹ sọ̀rọ̀ lórí fóònù, ó mọ̀ pé mo mean every word tí mo sọ. For the last time, má ever pe fóònù mi mọ́. I don't want to have anything to do with you again. Fọlá. Afọlábí, read my lips. Ṣorí tó bá rí mi tí bá yọ right, go left. That is to tell you, I don't want to have anything to do with you again. Ìjọ́ tó bá tún rí mi, bóyá mo ṣìṣì pé fóònù ẹ̀, nǹkan tó bá wù ẹ́ kó ṣe fún mi lọ́jọ́ náà. Leave him. ṣẹ̀ṣẹ̀ wọ́n sì tẹ́lẹ̀ ni. Understand. Nǹkan tí mo kàn lè rántí dáadáa ni wípé ó ti ń fún mi latitude lẹ́nu ọjọ́ mẹ́ta èyí tí bá pé kò ní gbé fóònù ẹ̀ ó dẹ̀ ń avoid me but mo rò pé ẹ kó tó level yìí I don't get.
Ṣé dáàdì mọ̀ ń pẹ̀ ṣá? Tọ́ba mọ̀ ẹ jẹ́ ká ètè sọ fún wọn. Àbí kí la fẹ́ ṣe sí báyìí? Bólú, ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀ ni. Ṣé o lè sọ̀rọ̀ ni? Can't you talk? Mọ́mì, nǹkan kan tiẹ̀ ṣojú mi. Bọ̀dá yẹn pé sísá mi ò gbé kọ́. Mo tún bá wọn sọ̀rọ̀, ṣé ló mú mi bú? Ẹ̀kọ́ tó ṣe fún bọ̀dá yẹn ò dáa o. Ò dáa o. Will you keep quiet? Don't tell her to keep quiet at all. Kí ló dé tó ṣe ń ṣe báyẹn náà? In the first place, mi máa sọ fún ẹ pé dandan èèyàn kan báyìí ni kò fẹ́. From the onset ló ti máa sọ fún bàbá yẹn pé o ò ní interest mọ́, o ò ní láti máa raise hopes ẹ̀. Kò wá ṣe pé bóyá kò wá agbede méjì ọ̀nà tán kò wá lè fẹ́ turn back tó bá jẹ́ ìwọ náà ṣe máa gbàrú ẹ̀. Mọ́mì, mo like ẹ̀ tẹ́lẹ̀, mi kò like ẹ̀ mọ́ ń sìn ni. I don't think that should pose any issue. Gbọ́rọ̀ burúkú tó ń sọ jáde lẹ́nu. Ó má jẹ́ kí bàbá ẹgbẹ́ ẹgbẹ́ nǹkan tó ń sọ yìí ṣá. Mo ti gbọ́ ilé náà. Mo rí Bólú. Surprise ni ṣá. Ẹ̀ṣẹ̀ wo ni Bọ́lá ẹ̀ bá ṣe fún ẹ tó fi máa sọ kó o ṣe mọ́ láì tí ẹ̀ bá mi sọ anything? Daddy kò ṣe mí, mi kò like Fọlá mọ́ ni. Wọ́n ní ògbé ọgọ́rọ̀ tẹ̀ tó ń sọ lẹ́nu. Wọ́n bí lè sọ fún ẹ, èmi ń bàbá ẹ o. Mi ò kọ̀rọ̀ sáwọn òbí mi lẹ́nu, mi ò kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu, mi ò kọ̀rọ̀ sí bàbá mi lẹ́nu. Ti gbọ́, mo pa láṣẹ ni mi ò dálábà láti di lálẹ́. Ìyá mi ò bẹ́ẹ̀. Apologize. Tell him you are sorry and settle it amicably. Daddy, mi in any kankan tí mo fẹ́ lọ bẹ̀. It's my life and no one can run it for me. Ó ní mi ìfẹ́ Fọlá mọ́. So why are we even talking about this? Stop me! You're only one of that. Come back here! Bobby! Stop me! Sorry, sir. Sorry, sir. Sorry, man. Okay. Jẹ́ kí n bá sọ̀rọ̀. Okay. Sorry, Daddy. Sorry, sir. Kí ló wọ orí ilé ìbáyìí? Ṣé nǹkan tí Bólú ṣe? Ṣé orí Bólú? Àǹtí mi láyà ṣá. Coming from? Please let me talk now. Talk, Mungo. Masha te shiki ni mo fẹ́ kule. Akimi. Tọ́jú kíkẹ́ mi fẹ́ kíkẹ́. Kí ló ṣe ná? Irú ìwà jàtijàti wo ló wù yẹn ná? How can you stoop so low Bolu àti fẹ́? How can you? O fi educated guy lẹ̀ tó wá láti good family. O stoop so low. O ló ń fẹ́ driver. Kí ni nǹkan tó fẹ́ offer ẹ? Ṣé ìyẹn meet up sí standard ẹni? Aren't you ashamed of yourself? Mommy, I'm not. He might be a driver to you, but he's all I want. Look, let me tell you. Tí o bá tí mọ̀ tẹ́lẹ̀, wà á mọ̀ lẹ́yìn. Anything that is between you and that guy ends today. It ends right now. Mommy, impossible. Oh, impossible. Hey, má bá mi fàájì o. Ṣé mo kété bá mi fàájì o mọ nǹkan tí mo lè ṣe? You know what I can do. Bolu, are you talking to me? Bolu, kí ló tó ṣe ń ṣe báyìí? Bolu máa ti fẹ́. Ṣé wọ́n gbàdúrà kó mo máa gbọ́ràn sí ẹ lẹ́nu? Ìwọ náà wò ó. Gbogbo àtiwà tí bọ̀bọ́ yìí ti ń build relationship yìí bọ̀. Ó dúró dé títí tó fi dé láti ìlú òyìnbó. Ó wá dé láti ìlú òyìnbó tó wá sọ pé ò ṣe mọ́. Wo ná Daddy àti Baba Fọlá, they are best of friends. Ṣé o fẹ́ kí relationship wọn kò end báyẹn ni? Why can't you just sit down and think about all these things on ground?
lára ọkùnrin tí mi ò rí in that 2 years mo rí lára Yínká in just a week. Mo try and understand. Ṣé bẹ́yìn náà ti ṣe wérí? Bólú àti fẹ́. Ṣórí mi fẹ́ kó get me wrong, èmi náà dẹ̀ fẹ́ get it wrong. Adults ni wọ́n ló mọ nǹkan tó fẹ́. Àmọ́ at the same time, ìyá ò lè rí ọ̀nà burúkú ńlẹ̀ báyìí kó máa ti ọmọ ẹ̀ sínú ọ̀nà yẹn. Ṣé irú ọ̀nà tó sọ pé o ti rí nǹkan tó ń wá yẹn kò ń ṣe ọ̀nà tó yẹ kó tọ̀ rárá. Ó gbogbo tó wà láàrin wa ti Yínká jẹ́ kó dúró báyìí, let it end today. Kó jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa plan wedding àti Fọlá báyìí. Ṣó ti gbọ́? Má gbèsù láyé o. Ó mọ̀ pé bàbá ẹ̀ kẹ̀dẹ̀ rí tó bá bẹ̀rẹ̀ sí ní tó bá fa wàhálà báyìí mi àti àlè dúró sínú ilé yìí. Torí Ọlọ́run bá ní mo fi bẹ̀rẹ̀. Let it end today. Bí ṣe ń sọ̀rọ̀ yìí. Being a woman, I thought you understand better. I'm standing my ground. Bólú. Bólú. Ó bọ̀ wá dead body. Wọ́n ṣe níbi tí mo ti wà ní ìlú wa ṣe bó ṣe. Bólú. Kò sóhun tó lè yà wá o, olùfẹ́ ọkàn mi, ìfẹ́ tí kò lábàwọ́n, ní kò bá mi lọ, ọkọ̀ ìfẹ́ lẹ́yìn o, olólùfẹ́ you and I will live forever, I will do anything for you, bíná banjo bójò ń rọ̀, ìwọ ni màá bá lọ. Madam, why are you doing this to yourself? All because of a woman. You don't say that. All I want is Bólú. Bólú nìkan ni mo fẹ́ ní life mi, and that's all. Bólú, when there are other women out there who wants to be with you. Shh! Come on! You don't know anything. Ṣorí Bólú, nǹkan tó wà lára Bólú kò sí lára obìnrin mi. You're getting it wrong. So many women possess same thing. And you're going to be Come on. Oh my goodness, he's making a mistake. You're wrong. You're wrong. Bólú, she's an epitome of beauty. She's an epitome of good behavior. Please, do me a favor. Baby, wa Bólú. Hello, Daddy. Ẹ wò, bọ̀dá mi ni o. Ó fẹ́ ṣera wọn léṣe nítorí obìnrin. Ẹ máa bọ̀ nílé o. Náà. Kí ni? Ẹ máa bọ̀ nílé. Hey. Ṣó ti rí Bólú fún mi ni? Do me that favor. Come on. Bólú yìí náà ṣáà kí ni gan? She doesn't know anything. The time is 2:15. Kí Bólú wọlé. Kí Bólú wá bí. Ìyá ìṣe. People! Èmi Janet ni. Mo Janet wọ́n lẹ́dà. Èmi ni. Kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ohun ẹ̀ tó ń pariwo mi? Kí ló ṣẹlẹ̀ gan? Kò sí nǹkan kan àmọ́ mẹ́wàá wà. Tí bá ní kò sí nǹkan kan, ìyẹn túmọ̀ sí pé aburú ò ní ṣe mi àti ẹ. Ó jẹ́ sọ̀rọ̀ ní. Àṣírí ti tú o. Àṣé nítorí Yínká ọlọ́run gógó yẹn. Àṣé nítorí ẹ̀ òun ni àǹtí Bólú òun ló fi bọ̀dá Fọlá sílẹ̀. Ọ̀rọ̀ tó ń sọ yé mi o. Yínká driver Yínká kan náà. Àṣé torí ẹ̀ làǹtí Bólú wọ́n fi lóhùn ò fẹ́ bọ̀dá Fọlá mọ́. Dúró Yínká kan náà. Yínká gógùn gbọ̀gbọ̀lọ̀. Driver òun náà. Ọmọ náà Bosco. Ó ń fẹ́ ọmọ ọ̀gá. Mo fọ́ o. Ó yàwó náà lẹ́nu. Wàhálà dé o. Kí ló ṣẹlẹ̀ gan? Abájọ
tí mo ń sọ lọ́jọ́ yẹn mo ń sọ fún pé ó sick kò lè dá padà fún mi àṣọṣẹ́ ti yí ni wọ́n ti padà wọ ọmọ náà lẹ́tùrú. ìyẹn ni kókó àṣetorí ẹ̀ orí ẹ̀ ò pé àṣetorí ẹ̀ ni òfin wo ibi tí mo wà gbogbo bí mo yẹ fojú sọ tí mo fara sọ tí mo fẹnu sọ olórí burúkú wá sọ pé mi ò fine àṣọ níbi tó ń wò mi ò fine mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mo fine ni. ṣé wàá mọ tó dùn mọ́ mi nú jù àṣírí ẹ̀ tó ti tú báyìí ọ̀gá ti sọ pé àwọn máa kó àwọn sójà wá wọ́n á nà lánàá bàjẹ́ àná dẹ̀ wọ́n á nà wọ́n á kan lẹ́sẹ̀ wọ́n á kan lẹ́sẹ̀ tán. tọ́ba wa ti síta èmi àwa mú màá wá bá pẹnẹpìtì gbogbo ara ẹ̀ padà màá wá gbà padà ìgbà yẹn ló ṣe wàá mọ̀ pé lóòótọ́ mo nífẹ̀ẹ́ wọn. sórí mo fọ́ fún ẹ gan-an olórí burúkú gidi ni ẹ. aṣèrè ìwọ náà ọdẹ. tí o bá kì í ṣe olórí burúkú ni ọ̀gá máa gbé sójà wá wọ́n á bá ayé Yínká gbọ̀gbọ̀rọ̀ jẹ ìwà wa padà láfẹ́ ẹni ayé ẹ̀ ti bàjẹ́ kán tó fi wọ́n lẹ̀ tuuru tó bó ṣe ń wọ ẹ ìwà tó wọ́n ṣépè fún ẹ náà ṣé ọ́fíìsì ẹ ni ṣé dandan ni Yínká ni ó rí mi ní bí èmi fine boy tí mo ti mọ àwọn èèyàn tí mo ti dọ́là mi dé mọ̀ ó rí bí mo ṣe ń clean ní jẹ́sí ni mo dẹ̀ ń wọ̀. bẹ́ẹ̀ni náà ẹ̀rẹ̀ lélẹ́yìí o. orí agent àwọn dwarf tó bá tiẹ̀ sọ wípé ẹran bí oníwo ló máa kàn nípa ìmọ̀ràn gbìn tiẹ̀ wá ni fine fine gíga ga dùn rí o ṣe é wò orí dáadáa bí ìnúwọ́ ọlọ́ka. èmi kúrò èmi ọ̀gá olórí burúkú inú òwúta yá ẹlẹ́jọ́ sí ó ti gbọ́dọ̀ fẹ́ lónìí ẹ̀ fún mi lálìgà o Champions League mi ló ṣe máa wá gbá bí ajọ máa wà bí ni olórí burúkú ó fẹ́ máa padà bàjẹ́ tán òun ló ti ń wọlé lọ ẹ̀ kó máa fáyé lérè. no mi ò ní gbà Ẹniọlá mi ò ní gbà rárá ṣé ọmọ ẹfẹ bá ayé ọmọ mi jẹ́ ni ó ti sọ́dọ̀ mi ti sínú ilé fún mi ò ní gbà rárá ni ṣebí mi pẹ̀lú ẹ la wà ń bẹ̀ òun náà dẹ̀ wà lórí ìjókòó nígbà tá a ní kan fẹ́ra wọn ó ṣe wá jẹ́ sìn nígbà tó mọ̀ pé òun ò ní ṣe ó wá sọ fọmọ mi pé òun ò ṣe mọ́ ṣó fẹ́ bá yé ẹ̀jẹ̀ ni Ẹniọlá ṣó fẹ́ bá yé ọmọ mi jẹ́ ni ó dẹ̀ wá bí ìwọ ló lórí ilé yìí o ṣó ẹnu ò káwọn èèyàn ẹni ìyẹn ò ní pọ́sibú mi ò ní gbà Ẹniọlá mi ò ní gbà. ó ní bínú. máa bínú Ẹniọlá mo bínú. òbí okun ìwó ruru ká wà ruru. màá wà ruru. tó bá jẹ́ mi náà ni màá bínú. màá wà ruru. àtijọ́ wo ni mo ti ń bẹ sọ. fún mi ní ọ̀sẹ̀ kan péré ṣe bẹ́ẹ̀ ni mo bí nǹkan mi. jẹ́mi fún ẹ lọ́sẹ̀ kan. màá bá sọ̀rọ̀ àgbọ̀. ìgbà wo ni mo ti ń bẹ sọ. àgbọ̀ má wọrí. má wọrí. mo wọ́rí o wàhálà ń bọ̀ wàhálà ń bọ̀. má jẹ́ wàhálà wà. Daddy Fọlá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ẹ. ẹ jọ̀ọ́ obìnrin lẹ́yìn ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run èmi àtọkọ yín là ń sọ̀rọ̀ ṣe ti gbọ́ jọ̀ọ́ nítorí tọlọ́run Ẹniọlá kò lè bá yé ọmọ mi jẹ ó sọ pé ọ̀sẹ̀ kan now mo fẹ́ sọ kankan fún ẹ sọ fún ọmọ ẹ kó padà lọ bá ọmọ mi kó dẹ̀ bẹ́ẹ̀ kí ni mo sọ kó bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ fẹ́ra wọn tó bá dẹ̀ wá sọ pé òun ò ní fẹ́ ọmọ mi mo mọ̀ pé for a while kò yẹ mo mọ̀ pé ó máa gbogbo ẹ̀ máa ká lójú ẹ̀ á dẹ̀ rẹ̀ ní tó máa fẹ́ bọ́jọ́ tó bá ti fẹ́ lòmíì okùn ìfẹ́ tó wà láàrin mi pẹ̀lú ẹ̀ ó dópin. Ẹniọlá I'm not joking I'm not joking. inú ló ń bí ẹ àyànjú ẹ má wọrí. ó lè jù bẹ́ẹ̀ lọ. má wọrí. ó lè jù bẹ́ẹ̀ lọ Ẹniọlá. trust me. 1 week. 1 week. okay. 1 week. ó máa yanjú ẹ jọ. 1 week. 1 week ni mo fún yín. má bínú. ṣoríṣẹ́. ṣòráyè lóde. ṣorí. my best friend. you see. o kì í bọ́ mẹ́ sọ̀rọ̀. o ń bọ́ mẹ́ sọ̀rọ̀. I'm embarrassed. This is serious. This is lamentable. This is problematic. O fẹ́ cause disaffection between me and my childhood friend. Wúdà bọ́ mẹ́ sọ̀rọ̀. Àìbá sọ̀rọ̀. Kó bá ṣe lẹ́nu. Wo ilé ìyá gbogbo náà mọ gbogbo yín. Búbú kí ló ṣe é gan kíkí nìkan tó ń gbé tó ń gbin gan kí ló ń jó ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀ gan kí ló dé ṣojú báyìí lọ ni tó bá tẹ̀ gbọ́gbọ́gbọ́gbọ́ ṣo lè gbọ́n jù wá lọ ni àjẹ́ ń bẹ́ sa àjẹ́ ń bẹ́ sọ ó ní ká máa mórí wá. Mọ́mí wo bí jẹ́ kí n sọ fún mi kan fún ẹ kó yà go right there now. Let me tell you something. Let me sọ fún ẹ. Wo bí à ń bẹ sọ olóòní gbọ́ à ń sọ fún olóòní gbà.
And if you are not ready to listen to us, wọ inú ilé yẹn lọ right now. Kó lọ kó gbogbo eru ẹ. Èyí tó kéré, èyí tó wúwo, and get out of my house now. Daddy, fine. Malo carry me on Malo Beshiso. Before I'm even tired of staying in this house. Can you anybody who listen to me? It's my life and I want to live it the way I want. Are you mad? Sister mi, why? Kí ló dé ṣe ń bá daddy àti mommy sọ̀rọ̀ báyìí? I don't know your parents. It is so big ẹ̀ ń ṣọmọ wọn mọ́. Egbono, what's going on here? Kí ni mo rí náà? I'm talking and you're talking back at me. You're talking about me. You're talking about me. You're talking about me. Oh, you know. Oh, they know. Oh, tell them better. Oh, they know. Baba e better. Don't do baba lẹ́nu. Oh, they know. You are disrespecting me, right? You are disrespecting me. Now, let me tell you something. The moment to buy one to carry to daddy, I would disown you as my daughter. You understand that? Lẹ́yìn ètò nǹkan, I also disown you as a father. Sister mi, bọ́ọ̀lù mi. Kò sóhun tó lè yà wá o, olùfẹ́ ọkàn mi, ìfẹ́ tí kò lábàwọ́n, ikọ̀ bá mi lọ, bèbí mi jọ̀wọ́ o, má fi mí sílẹ̀ o, ìfẹ́ rẹ o, ó ń ṣe mí bí oró ọ̀fà o, àtọ̀run náà ti yàn wá pọ̀, ẹni bí ọkàn mi. Bólúwa ti fẹ́. Ó ń jẹ́ kó yé mi sí pé torí ọ̀rọ̀ tèmi àti ẹ̀ ni dáàdì ṣe disown ẹ̀. I don't care. Even mommy àti Tọ́lá try láti bẹ̀ wọ́n. But wọ́n ṣáà insist wọ́n ní kí n máa lọ náà. Okay, but now I'm saying there. Kí ló rò pa lè ṣe báyìí? As in kí ni next thing? Because show me pele mom sí mi lè mi ṣe wà. Mi dẹ̀ lè fẹ́ sí báyìí. A ní láti ronú nǹkan tó máa ṣe fast. Àbí kí ló rò? Má bother rẹ̀. I've been saving up for a day like this. Show me nǹkan tí mo fẹ́ kó work with my mind then sin. Okay. Mo fẹ́ kó wá ilé. Tàbí máa gbé. Maybe 2 or 3 bedroom flat. Thank you one ronú sí business kan tó bá lè ṣe. Èmi náà wá àkọ́kọ́ máa ṣe. Let's take it from there. Okay. No problem there. But ó ṣọ́ pé ohun kan tá kà sílẹ̀ ń sìn. Nǹkan tó save sílẹ̀ torí ọjọ́ ìní. Ṣé o fi pé a lè meet up ṣá? Because ká tó gba shop, ká tó rẹrù sínú ẹ̀, ká tó gbalé. Then everything these days ó ti wọ́n jù. Jẹ́ ká rò ká tó ṣe o díà. Jẹ́ ká rò ká tó ṣe o. Kò sí wàhálà. Don't disturb yourself. I'm in charge. Oh, for you? Yeah, baby. Okay, yeah. No wàhálà. So, báwo ni ẹ ṣe? There's this woman I've been talking to in the neighborhood. Okay. I think she can be of help concerning my own business. Okay. So everything now lies with you. You don't see problem there. Èmi náà rí agent tó wà ní down the street. Màá jẹ́ kó ìtì máa bá wa nípa ọ̀rọ̀ lé ṣó ti yẹ. No problem. Yeah, relax. Ìwọ ni màá bá lọ. Ẹni wọ́n torí ẹ̀kọ́ mi ni wọ́n padà fẹ́. Olólùfẹ́ mi ò ṣoṣo ohun tí ó yà wá. Fola, Daddy, I regret the fact that I lost my mom at the early stage of my life. Why are you talking like this? I should say that. Daddy, Ayilefa. You brought Bolu into my life. Ẹ̀yin lẹ jẹ́ kí n nífẹ̀ẹ́ Bolu. Ẹ ní láti rí nǹkan tójú mi rí lẹ́ni. Mo lọ sí trip pé kí n lọ jẹun. I saw Bolu. And that stupid driver, Yínká tẹ̀yìn fún lọ́wọ́. Yínká tẹ̀yìn fún ní aṣọ. Ṣé báyìí bí wọ́n ṣe ń ṣe? Owó tó bá ti ẹ pé ìbẹ̀yìn lọ́tì ẹ̀ ṣe mọ́ ni ṣé kò gbàdá. Wọ́n á fi mí ṣe yẹ̀yẹ́. They embarrassed me.
Èmi. You made me fall in love with Bolu. Me no Bolu rí ẹ̀yin lè gbé wá sínú life me. Daddy, you caused it. See what she's done to me now. Ṣé ká ni mo ṣe pẹ̀lú yẹn ni? By the way, omi pé Bolu ṣe fẹ́ ga ẹ̀. Pẹ̀lú gbogbo bí ṣe bá bàbá ẹ̀jà. Òun sọ fún mi sí pé Bolu ṣe fẹ́ ọmọ ẹ̀. Bolu and Yinka are still glued together. Wọ́n jọ ń wọlé, wọ́n jọ ń jáde ni. Ẹ dẹ̀ mọ̀ mí. Ẹ mọ̀ orí ọkàn tí mo ní, you know I have a very fragile heart. Ẹ mọ̀. Mo wá nífẹ̀ẹ́ Bolu tán, wá ṣe mí báṣubàṣu, ó ń ṣe mí bóṣubóṣu. And that's why tí mo ṣe sọ, and I will continue to say it. I regret the fact that I do not. Don't say that again. Then I'm going to say it 100 times. So if my mom bá wà láyé ni, she would have guided me. So ìkànnì wọn ṣe fún ẹ látijọ́ ṣé mi ò tọ́jú ẹ tó ni àbí nǹkan tó yẹ kí mọ́mí ẹ ṣe mi ò ṣe ni. Look here, Fọlá, you are my boy. Mi ò fẹ́ kó parẹ́ nítorí ọmọ ọkàn. Wọ́n nù bedroom lọ́bẹ̀ freshen up bọ́ sí gbòòrò wàá rí ọmọ mi tó dájú Bólú lọ for God's sake. Is it that easy? Feelings! Feelings! You know me to be a loyal lover. So, feelings tí mo ní fún Bólú kí n wọ inú bedroom kí n wẹ̀ that right? Just like that? But ó ti happen. Are you going to kill yourself because of this? Wò ó jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Èèyàn bí Ọlọ́run ni kò sí o. Èèyàn bí èèyàn wà. Èèyàn bí Bólú wà o. Èèyàn bí Bólú wà somewhere there. Definitely o máa rí èèyàn replace ẹ. Ṣó fẹ́ parẹ́ ẹni? Bólú. Feelings. Wọ́n ní kọ́ ọ máa ní feelings ni. Kí ni mo expect kẹsàn? Ẹ pàrọwà fún mi náà ni. Ẹ gbé kúrò lára mi náà ni. It's not a problem. Àbúrò mi dà. Where's my sister? She'll be in the kitchen. Fọlá. Kí ni ṣe Fọlá báyìí? Nítorí obìnrin kan. Ṣó fẹ́ parẹ́? Igi àgùnlà kan ń bẹ nílẹ̀ yìí o, aláforítì nìkan ló lè gùn lórí. Àkọsílẹ̀ ti dúró, àkọsílẹ̀ ò lè yẹ̀ o, orí nìkan. Olúwa ṣe. Bólúwa ti fẹ́. Mo dúpẹ́ gbogbo nǹkan tó ṣe nínú ayé mi. Èmi Ọláyínká, mo dẹni tó ń sanwó 3-bedroom flat. Mo dẹni tí àwọn èèyàn ń kẹ́ lójú tó ń fẹ́ nínú. Kí n tó gbégbá wọn ti bá mi gbé. Kí n tó gbá wọn ti gbà lọ́wọ́ mi. Mo wá dẹni tó ń san sálárì àwọn òṣìṣẹ́. Bólúwa ti fẹ́ ọlá ẹni o àti ọlá Ọlọ́run. My dear, mo ṣe ìlérí fún ẹ lénìí. Mo sọ fún ẹ sẹ́, mo ṣe ìlérí fún ẹ lénìí. Mi ò lè ever die. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Nǹkan tí mo fi máa fi ìyà jẹ Ọlọ́run jẹ́ kí n rí láyé mi. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí. Ọláyínká. Yes, my dear. O ṣọ́ pé gbogbo ìlérí tó ń dá fún mi lénìí wàá múṣẹ. Dear, tinútinú ni mo fi ń ṣe nǹkan tí mo ń ṣe pẹ̀lú ẹ̀yin. Ó wá láti inú ọkàn mi ni. Mi ò lè ever die. My dear, ṣùgbọ́n ọjọ́ tí n bá wá dá lábàá láti die, kí Ọlọ́run ọba. Thank you so much. I love you. I love you all the times. Thank you. It is all right. And I love you deep. Thank you so much. We really appreciate it. Yoda,
jọmọlágé